agbọ́lẹ́nu àfa kan kọ́lẹ̀ nìkan sọ pé wọ́n sọ ìdí tí ikú fi ń pa wọ́n lé sàláàtì àmọ́ kò lè sọ ìdí tí Ọlọ́run fi ń fi ẹgbẹ̀rún rọ́pò nù jéèyàn lé sàláàtì tí ò sí ń bù mí kọ́lá tí ò sí ń lé tiwọn òun nìkan náà lọ lé wọn. Masha Allah. ọ̀yà kọ́ sọ ìdí èyí òun náà ẹni tí wọ́n bá sọ ìdí tí ikú fi ń pa wọ́n lé sàláàtì wọ́n gbọ́dọ̀ sọ ìdí tó fi jásí pé òun nìkan náà lòun jéèyàn mú fámìlì tiẹ̀ tọ́lọ́ mi ò jéèyàn ma. Masha Allah. ọ̀yà kúrì ìdí èyí òun náà sọ kúrì sọ̀dì sí. Hayyakumullah. Amiru Jésù wa kú lẹ́yìn ìgbà tí Amiru Jésù kú ẹ wá wòye ògo tí Ọlọ́run bí òbí lé sàláàtì lónìí. La ilaha illa. Iṣẹ́ yẹn náà dẹ̀rẹ̀ alfa wa oníwàásí tòní Adamallahu hayatahu. Al-Barr ibn al-Barr Omari. al-Alim ibn al-Alim al-Wa'iz ibn al-Wa'iz. Àpò wá sí àgbà. òun náà ni Jasa'ul Abrar. Ẹ̀san fáwọn ẹni rí. Alfa wa Muhammadul Bukhari. Amiru Yahya Salati. Adamallahu hayatahu. Amiru Jaysh al-Yawm. Adamallahu hayatahu. Tí ọjọ́ oníwàásí lábẹ́ àṣẹ bàbá wa àgbà ńlẹ̀ márùn àti bàbá wa àgbà Akérédolú. Adamallahu hayatahuma. Nígbà tí ọjà sọ wípé ilé Salati kí Ikhlasi ó tó báwọn náà ọ̀dọ̀ ẹ̀ ń dájú bọ̀ wá. Insha Allah. Nígbà ọjà sọ pé ilé Salati òun àti ilé bàbá wa Sheikh Adam Rahimahullahu ta'ala. káàkan náà ni Mọ̀lánà Sheikh Adam. Rahimahullahu ta'ala. Níjọ́ wọn bẹ̀rẹ̀ iṣẹ́ tí ó di ń tọ́da lónìí bàbá wa Gbàǹdà Salati kún wọn lọ́wọ́. Rahimahullah. Ẹ̀san tí Sheikh Adam ọ̀sán fún àlùfáà Salati òun náà ni ẹ̀san tí ń lọ nílé Salati lónìí. Insha Allah. Ibi tá a ti máa wípé wìláyà méjì àbá Salati ṣiṣẹ́ wọn kalẹ̀ wọ́n fi wìláyà wọn lè kúnṣẹ́ Sheikh Adam lọ́wọ́. Sheikh Adam náà wá ṣiṣẹ́ tí wọ́n kalẹ̀ wọ́n tún wá lè fi wìláyà tí wọ́n náà tún kún ilé àfáǹdá lọ́wọ́. Masha Allah. Lọ́pàá tó fi jásí wípé àwọn àdánwò tí Ọlọ́run ṣe ilé Salati láwọn jẹ̀ǹkù tí Ọlọ́run gbà lọ́wọ́ wa mẹ́ta tọ́já sí wípé ẹyọ kan rẹ̀ nínú ìlú kan ó tó ìlú ń ṣe hayatu tí wọ́n sì máa mú mi lérí ẹ̀. Insha Allah. Kò síbi Ọlọ́run ti lè gba ẹyọ kan àbí méjì níbì kan tó kúnkùn ní wọbẹ̀ abilé Salati nìkan ọgbà Maulana Sheikh Sasili ní òjijì. Rahimahullahu ta'ala. Ọgbà Maulana Nakibul Ashraf akíbàbà wa Sijaba Ọlọ́run jàre pé ọgbà wọn lójijì. Rahimahullahu ta'ala. Àwọn rí bàbá wa Amirul Jaysh wípé Amirul Jaysh yìí náà tó láti máa gbé àsíá àwọn méjèèjì èyí tó fẹ́ bọ́lẹ̀ láti máa gbé àsíá àwọn káàkiri. Insha Allah. Ó tún wá gba Amirul Jaysh lọ́wọ́ wa lójijì. Rahimahullahu ta'ala. Mẹ́tẹ̀ẹ̀ta yìí fújíà ní ń gbà wọ́n. Lójijì ni. Àwọn èèyàn wá ń wí pé súnmáyàfà agbọ́lẹ́nu àfà kan kọ́lẹ̀ nìkan sọ pé wọ́n sọ ìdí tí ikú fi ń pa wọ́n lé Salati àmọ́ kò lè sọ ìdí tí Ọlọ́run fi ń fi ẹgbẹ̀rún rọ́pò nù jéèyàn lé Salati tí ò sí ń bù mí kọ́lá tí ò sí ń lé tiwọn òun nìkan náà lọ lé wọn. Masha Allah. Ọ̀yà kọ́ sọ ìdí èyí òun náà ẹni tí wọ́n bá sọ ìdí tí ikú fi ń pa wọ́n lé Salati wọ́n gbọ́dọ̀ sọ ìdí tó fi jásí pé òun nìkan náà lòun jéèyàn mú fámìlì tiẹ̀ tọ́lọ́ mi ò jéèyàn ma. Masha Allah. Ọ̀yà kúrì ìdí èyí òun náà sọ kúrì sọ̀dì sí. Hayyakumullah. Amiru Jésù wa kú lẹ́yìn ìgbà tí Amiru Jésù kú ẹ wá wòye ògo tí Ọlọ́run bí òbí lé Salati lónìí. La ilaha illallah. wọ́n yẹ pé ẹyọ kọ̀ọ̀kan rẹ̀ mẹ́wàá rẹ̀ ń bò mí ò tí ì tẹ̀yọ̀ kan o. Insha Allah. Ó ti yé èyí ń jẹ́ oríire báwa èmi gán fúnra mi tẹ́ bá lè tẹ́ ń bá ń pariwo lé Salati ilé Salati ẹ̀jẹ̀ lé Salati òun ló jẹ́ mi ó kéwú ìwà sọ indirect ni ìwà sọ lónìí baba Akérédolú lójókòó yìí èmi atáyé ṣe dẹ́rẹ́ tí ń sọ̀rọ̀ tí ń jọ baba Alágége lónìí fi rọrùn kéwú tí mo ké yìí mo ké pẹ̀lú agídí ni torí yẹn fẹ́ ké mo lé baba lójókòó lẹ̀ yìí. Ẹ̀sẹ̀ máa sọ sà. Ẹ̀sẹ̀ máa sọ. Insha Allah. Èmi tí mo fojú baba yìí rí lérí kéwú yìí kèsè díẹ̀ wọn ò lè gbàgbé. Bẹ́ẹ̀ni baba. Mo lé gan mi ò fẹ́ ké rárá. Ọmọ líle lèmi ọ̀tọ̀ níbi tẹ́mi fẹ́ yà sí. Insha Allah. Àbá yìí ní wípé mo ti ké lọ́dọ̀ Ṣéwù Yàhàyà. Wọ́n yẹ jáde lé kéwú lókè Agodi tí wọ́n ti mú àwa lé lọ́rùn wípé
ane ntí mo ké yìí sẹ́ kí wọ́n adama yìí ẹ gbọ́dọ̀ mú mi adama. Insha Allah. àmọ́njọ́ tí wàá kọ́ síríọ́sì ẹnu gbogbo wọn ẹ̀mí nìkan iná ni wọn ò tètè rí tẹ̀ níjọ́ tí wàá kọ́kọ́ síríọ́sì wàláhì ṣe Uzazili ni mo rí wá sí bàbá Uzazili ṣe tí mo dún bẹ̀ tí mo rí bí iyì ọjọ́ òun ti tó àti bàbá Uzazili ṣe ń kéwú tí wọ́n ń fà á tí wọ́n ń ṣe mo ní ṣé n tí brọ́dà mi ní kí n wá ké sẹ́dẹ̀ mi náà bá ké sẹ́dẹ̀ mi náà wọ́n ti máa ṣe rèé tọ́sọ̀ mi lẹ́nu òkú náà. Allahu akbar. òun ni báwọn yẹn bá wá ní ìmọ̀ sọ̀rọ̀ bí àbá Uzazili mo ní mẹ́ńtọ̀ mi náà nìyẹn. Insha Allah. tó ìfẹ́ yẹn lọ́wọ́ ajé nífẹ̀ẹ́ lé Salati baba Nakibul Sharafi bẹ́ẹ̀ Rahmatullah. òun lọ́wọ́ ajé nífẹ̀ẹ́ lé Salati nígbà mo tún wá rí wípé lé Salati ní contribution nù dúkìá Maulana Sheikh Adamu tí ń lọ láyé lónìí mo ní ó tiẹ̀ wá parí yẹn wá vakọ̀ ṣáàdù tọ̀bákọ̀ lónìí. Insha Allah. èmi tí wọ́n wá rí bẹ́ẹ̀ mo ti wá fi kalẹ̀ nù ọ̀rọ̀ pé kọ́dà ọmọ lé Salati kan ó ti lè wò kó kéré tó kọ́ba ṣe asasi mi àbóṣe ntí àbóṣe nǹkan tí àbọ̀kọjá belebele wájú mi ó ti yé báwọn ẹ àdéhùn kodo báyìí ní síjú wò ni èyí wọn ti wọn ìjà àṣà yẹn ti wà nílé Salati ọ̀rẹ́ mi fún mi tẹ́lẹ̀ mi ò tó bẹ̀ láti ṣe bẹ́ẹ̀ wájú mi Insha Allah. lébùn mi. náà alfa wa Sheikh Abubakar authentic Salati bàbá ọ̀tẹ́ Hayatahu. Amirul Jaysh Adamallahu hayatahu. ọwọ́ jẹ́ nìkan tí ọjà sí wípé èèyàn ni lójú èèyàn ni lẹ́yìn Insha Allah. ìṣẹ́ni tí fẹ́ni lójú tí kìí fẹ́ni lẹ́yìn. bàbá ọ̀tẹ́ wa ṣe dáadáa ní hajj tí a fa àkọ́símù lọ yìí Masha Allah. wàláhi làzim àjọ sọ̀rọ̀ bàbá ọ̀tẹ́ ó sì pè mí ó sì pè àlùfáà àkọ́símù pé kọ́símù dà pé ọ̀hún ni àbí ọ̀dà pọ̀ ilẹ̀ yìí ni àbí tọ̀nílà yìí ni bàbá àkọ́símù tó lọ bàbá ọ̀tẹ́ wa ṣe nǹkan tó tangible fún àlùfáà àkọ́símù yìí tó dún lórí kíní fóònù rẹ̀ fóònù sì bọ́lẹ̀ lọ́wọ́ rẹ̀ àbí fóònù bọ́lẹ̀ lọ́wọ́ rẹ̀ kí ni bàbá ọ̀tẹ́ wa ṣe ni pé Zainul Qadir yà wá ní masọ̀fọ́gà o masọ̀fọ́gà rẹ̀ o masọ̀fọ́gà wọ́n sábà lọ́n tiẹ̀ mọ tẹ̀kíní yẹn síbẹ̀ masọ̀fọ́gà o masọ̀fọ́gà masọ̀fọ́gà o kọ́símù wa wí nǹkan kan fún mi àgbàdo wa darí hajj yìí ni wọ́n tó àṣírí fún mi pé báyìí ọ̀wá sí ọjọ́ tí Zainul Qadir yóò máa pe kọ́símù pé bóun ni ṣé dáadáa lẹ́wà bóun ni ṣé dáadáa lẹ́wà bóun ni ṣé dáadáa lẹ́wà látara ìfẹ́ tí Ọlọ́run ní kí anẹsira wa kì í ṣe fẹ́ ojú nìfẹ́ ẹni tẹ́ ẹjọ́ ń ra yín ojúmọ́ tẹ́ ẹjọ́ ń jẹun ó lè jọ́ ta rẹ̀ ló ń bá jẹun Masha Allah. àmọ́ ẹni tí ń kọ́dún ká méjì kẹ́ tó pàdé ara yín kẹ́ tó ríra yín o ó lè jó òun gan ni ọ́ sọ̀fà ó ti yé báwọn malahubbu illa lil habibil awwal Insha Allah. alfa wa gba Zainul Qadir yà náà Adamallahu ó ti hayatahu. dé ọlá rẹ̀ ọlọ́mọ jẹ́ ó bàjẹ́ láyéláyé Àmín. ọlá àwọn ẹni ọlọ́run Àmín. gbàtí àfa àtúndé hajj ní Sheikh Ahmad Mukhtar Muhammadu Rasulullah Global Family Adamallahu hayatahu. olólùfẹ́ ọmọ baba alágége ni ẹni mi ni òun náà sọ̀fà òun náà tó ju kínní òun sí wọn à sì mà pé ẹni yìí ti dùn tó òun náà mà òun náà tó ju sí gbì ó ti ẹnìkan náà Sheikh Adamu Namaji òun náà tó ju sí gbì torí mi ti sọ fún wípé ájútọ̀ ń lọ ẹjọ́ ọmọ lọ́rọ̀ wọn dààmú mi ọlọ́run ní dààmú wọn náà wọ́n wá ń ju sí gbì wọ́n wá ń ju sí gbì kọ́dà ẹ̀jẹ̀ wa jẹ́ àtàyẹ̀yẹ́ ibi tí Kásímù wa bá eré rẹ̀ dé ó dé Mákà wọ́n mú un déwájú gọ́fúnà Abdulrahman yìí ó ṣàdúrà fún gọ́fúnà náà tó ju sí gbì Masha Allah. ẹwẹ́rí kílẹ̀ pé ẹwẹ́rí rẹ̀ látara eríire táwa náà ń sí lára àwọn ẹni ọlọ́run Alhamdulillah. àwa bàbá Zainul Qadir yóò bá wa wáyé àyè àmọ́ ní kúwàsù yẹn àwọn ní oníwàsí àwọn náà bá wà ní kúwàsù lónìí wọn lè lórí débẹ̀ eléyìí ni ọjà wa ní òkun wa mẹ́ Masha Allah. àfi wa ní tọ́ba wa rí bẹ́ẹ̀ àná ìfẹ́ ta ní sílẹ̀ Salati pàápàá jùlọ bàbá Amirul Jaysh bàbá tó bí àlùfáà wa oníwàsí àlùfáà wa Bíọ́lá bàbá tó bí yín ti rajà kalẹ̀ fún yín ọjà àwọn lẹ́ẹ̀ máa jẹ lọ bẹ́ẹ̀ ti máa jẹ lọ́nu Àmín. ẹjọ́ tí ilẹ̀ fẹ́ kófírí nílẹ̀ yìí mara rẹ̀ láyé sèmi tí gbogbo ti ń dún koko àkọ́kọ́ àfa ẹni tí mo kọ́kọ́ rí kọ́ọ̀lù rẹ̀ ní baba wa Amirul Jaysh. Rahimahullahu nípa tó ṣe ń ta'ala. sọ ni pé oníṣẹ́ adama ti wọ ara rẹ̀ mọ́tàrú èmi yàrá mọ́ sọ bẹ́ẹ̀ mọ́tàrú tí adama ti wọ ara rẹ̀ gba kí ni yóò lè ṣe báyìí Masha Allah. ẹsẹ̀ epo kọlọ́hún yìí ọba ti pè é tán bàbá mi ń pè nù
lépo kọlọ́n kò sí nǹkan kan ẹ̀wọ̀n nǹkan àkọ́kọ́ ẹni tọ́ kọ́kọ́ ọ̀há síjọ́ tó wọ́n lé pè mí ńgbà wọn pé bóun ní ṣé kò sí yọrùn bóun ní títí ó fi wá díjọ́ tá a pàdé lókè Agodi tí wọ́n fi tún wá ṣe tí wọ́n ṣe fún mi ó tó di bọ́lọ̀ ní kí titan ó dé èyí tí wọ́n ṣe báwa ń jọ́nà tí wọ́n mọ̀ pé yóò tètè yá báwọn ẹ̀sán rẹ̀ lọ́lọ́run kó wáyé. Masha Allah. tó ó jẹ́ kí a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé a pe àlùfáà wa gbà Muhammadu Buhari Amirul Jaysh. Damallahu hayatahu. wa jazakumullahu anna wa anil islam khayral jasa. Ọlọ́run bá wa san yín lẹ́san. sẹ́wárí ìkìláàsì abi yọ̀ǹda rẹ̀ kọ́ máa lọ Kwazu. Ọmọ bàbá lágége. gbogbo ìgbà tí ọjọ́ tí ó jáde sáyé ọ̀dọ̀ wa náà lọ́lọ́run ti ní kọ́kọ́ jáde sáyé. Alhamdulillah. tọkọ̀ nbam tóun náà ó sì ní gbàgbé ọjọ́ òun kò lè gbàgbé nínú gbèsè ayé rẹ̀. Lọ́dún tó lọ. lọ́jọ́ náà àwọn èèyàn ṣetánà di kọ́má kọ́ntì ọkọ̀ ńjọ́ náà lọ́dọ̀ àlùfáà wa Haruna Rashid bàbá wọn lè márùn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ jọ náà. nígbà tí Sirul Asrar ẹ̀ ṣe ọpẹ́ púpọ̀ lọ́kí bàbá wọn lè márùn lọ́kí gbogbo àwọn àfa Sirul Asrar bàbá òun lọ tọ́ Kọ́símù èmi mọ tọ́ òun ọmọ tóun náà wá tọ́ rè bó ti rí nu. wọ́n jọ àṣírí olùgbé tí ń lé ọba díẹ̀ náà ni. jama àwa wà ń bi ọ̀dọ̀ Haruna Rashid mudiru Haruna Rashid níjọ́ náà nígbà wà ń bẹ̀ wọ́n wá ń ṣe programu náà lọ wọ́n bá lọ àlùfáà wa Kíwùmí àti àlùfáà Yasaduna àwọn ni wọ́n bẹ̀ ń jòkó jọ́nà àti àlùfáà wa Ọlágúnjú Al-Mahami wọ́n kálukú wa ń ṣe haraka tí wọ́n ń ṣe bàbá wọn lè márùn bàbá ti mà ìdún wọn létí ni gbọ́gbọ́n ọ̀hún náà ni ọwọ́ adi wípé ó kú kún ọ lọ bí wá sí èmi ti wá yarí wípé kò sí nǹkan kan tó kù gbogbo ẹsẹ̀ ìlgáwù gbogbo àbàdàn méjì tó bá kù ẹ jẹ́ kí wọ́n lọ síbi nafsul mawdu wọ́n lọ bí wá sí ẹnìkan wá ń pé ìwọ́n gbọ́ táwọn kan wípé ẹ jẹ́ kí kìláàsì ó ṣe kíní àwọn kan ní ọjọ́ ti lọ àwọn kan wí bẹ́ẹ̀ mufti gbogbo àwọn àmì ni mo kọ́ ní dáadáa ọ̀ṣọ́mà tí mo fi ń tí ọ̀ra èyí fi kéé ta kọ́ ọmọ kan ní àwọn àti tẹ̀lé mi èyí sì fi tẹ̀mbẹ̀lẹ̀kún kọ́ wọn èmi náà sì ṣe tẹ̀mbẹ̀lẹ̀kún mo lè burú orúkọ mo burú mo sì burú lóòótọ́ àmọ́ búburú tèmi ẹ̀gbin lèmi kọ́ èmi ò sì kọ́ ẹ̀gbin fúnra mi gan àwọn àfa mi ni mo kẹ́ ẹ̀gbin fún búburú tèmi èyí ṣe búburú pé bóyá èèyàn kọlù mi wọ́n wá ń bínú rárá àmọ́ àwọn àfa mi lèmi fi nafsu mi sì fìdáwù fún wọ́n bá yẹ pé dáa tèmi ni bẹ́ẹ̀ yà bú mi o lè má da lóhùn o lè búbú nípa àtọ́ bá sun yọ padà àmọ́ àwọn àfa wa gbogbo wa yìí àwọn tá a fẹ̀mí wálẹ̀ fún nìyẹn. ọwọ́ sọ fún mi wọ́n ní ìmọ̀ ẹni tí ń jẹ́ báwọn àṣì wọ́n láṣẹ ní ìṣera rẹ̀ àṣọlọ́run ló ní kí n jí ó ṣe àṣì ọmọ akéwù àlùfáà wa Jáwàrí ni. ẹnìkan fẹ́ yẹ ẹjọ́ ẹnìkan fẹ́ yẹ ó láti Kánò ló ti wá ó láti ẹnìkan ní àti Kánò ló ti wá o àwọn alábàárà àti Kánò àṣì ń jọ tí ń gba ṣàhádà lọ́lọ́ sí wọ Jáwàrí ọwọ́n padà ń sọ fún mi pé mo wá ń jọ ṣàhádà àwọn 2007 tó ní mo wá ó ní tóun kọkọ̀ sí dà ó ní tóun parí tán ní mo wá pè òun pé wọ́n mọ̀ yìí mo húrù mọ̀ ní ọ ó ní mo wá ṣàdúrà fún 2007 pé ọlọ́mọ bùn wọn yìí lẹ́mọ̀ pé ó sì ga àyíbẹ̀kọ́ ó ní mo wí bẹ́ẹ̀ ó ní padà ń sọ ó lẹ́yìn náà lẹ́ ṣàdúrà ńjọ́ náà àṣàṣì orí àdúrà mi ọlọ́run ò tún wá ní fọwọ́ dànù wọ́n láti Kánò ló ti wá wọ́n á ní Kánò yá wọ́n ní ìgbà tó wá sọ statement yẹn wípé oní tó sì kọ pé ṣé Ádámù àti Mùdírù lọ́kọ ni fún mi wọ́n dà ọba jáde lọ́ba wé kínní olóòótọ́ bí àwọn Haúsá tí wọ́n bá tán lẹ́sẹ̀ wá sí Ìlọrin ní kíláàsì ó wé kínní wọn mọ́díwá yìí mo ní ara abúlé atúlè yìí bí wọ́n àgbà tẹ̀lé ẹ̀rọ ẹlẹ́yà wá léwu mo wá ní mo ní ẹjọ́ bọ́ síbẹ̀ ká wo ohun tí ó wù mo ní àkúmi ẹlẹ́yà Haúsá kò sí júwe alẹ̀ fún mi tẹ́nígbà tó gbé ní sẹ́jì tó tún ju kíní ọ̀hún sí ti ń máìmù rẹ̀ èmi máa mú ká da wà mẹ́ èmi àti wọn ká da afárá wọn dé báyìí ni abá fara ní àmọ́ bàtà adé ní sẹ́jì ní gbogbo wa bá dààmú la àbáríra wọn ní gbogbo wa bá dààmú la àbáríra wọn ọ fọ gbogbo bẹ́ẹ̀ níjọ́ náà àlè lórí de èyí tá a ṣe so ọdún náà ìgbà wọn náà lọ́lọ́run ti sáyìn rẹ̀ àti ọ̀dọ̀ sí Ádámù ní báyìí tí wọ́n fi sáyìn oríire àsọdọ̀ sí Ádámù lọ́wọ́ àṣẹ lọrin gan-an iná ni Ọlọ́run wá fi sí àtìgbà náà lọ́lọ́run ti wá ní kọjá de lọ́wọ́ dìde àwọn èèyàn ti wá rẹ̀ ń tiẹ̀ dáadáa àwọn èèyàn ti máa ń pèpè ṣe báwa náà kọ́lá àwọn ọ̀tá abalágége náà àwọn náà fẹ́ torí wọn nírú ẹ̀ àwọn náà wá fẹ́ nígbà wọn ò rí irú ẹ̀ ń wọ́n máa kéwú. wọ́n wá ń pè èmi ti sọ fún mi pé màmá tó dá lóhùn o
àwọn tọ́jọ́ ta babalágége wọn ò lè jẹ́ nú oore babalágége o. bàbá wọn lè márùn tí wàá mú dọ́dọ̀ babalágége bàbá ti ṣàdúrà fún àwọn babalágége ti wà lára rẹ̀ bó ti máa ga lọ́nu. ẹnikẹ́ni bọ́dà àwọn ẹlòmíín san 200,000 mọ́lá ọ̀gbọ̀rọ̀ kó lọ́wọ́ wọn sẹ́ àlórí ire sí Ádámù ní bọ́sọ̀dọ̀ ọ̀tá sí Ádámù àláyé alẹ́kẹ́láàsì so aṣọ yìí olówó ńlá ni bọ́ bá gbé fún télọ̀ rẹ yọ máa yẹ ti aṣọ náà wọ́ọ̀tì o ti yé báwọn mo rí pé sábà wo agbádá bíi mi báyìí náà ni ló jẹ́ ń ṣe ní ọ̀pá márùn ọ̀pá wa sọ ọ̀pá márùn ìdí ẹ̀kọ́ eléwé o ti yé báwọn kí kásọ náà ọmọ tẹ̀lé lọ ní alibarika babalágége mo ti ètò ṣe ha mo ti wò wípé bọ́ kí ni kíláàsì fi ṣe rí Imamu Kanda ọmọ babalágége ọmọ babalágodi agodi ni gbogbo wa yìí láti mú mi láti dọ́mọ babalágége bẹ́ẹ̀ la bá wa n'olu bẹ́ẹ̀ ni baba wa Sataru náà àti gbogbo wa pátá Imamu Kanda ni gbogbo ntí ọba fi na ntí télọ̀ ọba ló wọ́n gbà gbogbo yẹ tí télọ̀ wọ́n bá wọ̀ lé gbé fún télọ̀ tí ó kó sẹ́pọ̀ látòkè délẹ̀ Imamu Kanda ó gbé gbogbo ẹ̀ ó ti di ìjáza yẹn ti wà òkè náà lórí ọ̀ya sọ́mọ́yà yìí mufti ní àwọn òní òfin lọ́wọ́ lẹ́lẹ́ àná ìyàwó kejì o máa fi pariwo babalágége káàkiri náà ọlọ́wọ́n bá ní balùwẹ̀ káàkiri náà bàbá wa gba onílé mánu nísìnyí torí ẹni padà bọ̀ ọ́ padà sísẹ̀ rẹ o.